aláìjí èrè o. alágò. ọ̀rọ̀ tó bá jẹkún lọ ń kọ́. ẹ̀rín láàbí rí o. ẹ̀rín làbí rí. wo abárí àkàrà èkó. bá a débi iṣẹ́ ṣíṣe là ṣíṣe ni o. ọyẹ o ọyẹ pé ká mọ ohun tó rí lọ́bẹ̀ tí ì garu ọwọ́ pé iṣẹ́ rẹ ni. ẹ̀yin Mr. President ààrẹ orílẹ̀-èdè yìí kó tó di pé èmi àtàkàrà èkó àwọn abínú tẹ pátápátá lórílẹ̀-èdè yìí. táàdì fápádì kúùkù pàfẹ́ jẹun. pàwọ́ abẹ l'Ábùjá àkàrà èkó wọ́n ní òjò ní fọ ìfọ́tú. ojú léjìgbò èjìgbò fàyà. ó fàyà bí ọwọ́ aṣọ. ó ṣe ẹ dákun ṣé gbogbo òlú lẹ ẹ bàjẹ́ ni. ẹ bá tiẹ̀ ti bà á jẹ́. ẹ bà bàràpá jẹ́. ẹ bà orílẹ̀-èdè yìí jẹ́. ẹ ní lálẹ́ ọ̀dà pé. President Buhari o. àkàrà èkó ìwé yìí o. Mr. President ẹ dákun ẹ jọ̀ọ́ torí Elédùà o ẹ̀yin lápè òkú ní jáde sí wa kò yé wa o. Hey, I'm the one you are seeking for, but I'm not a sister again. ẹ̀yin kọ́ láàrin orílẹ̀-èdè táwọn láàrin orílẹ̀-èdè wa o. Nigeria with 419. It is Jubilee from Sudan. The tank about you, irreplaceable of me. ọ̀rádé rọ́pò ọ̀rádé rọ́pò. ọ̀wọ́n nìyẹn. tí máa rọ ọgùn lé. kò wá sẹ́yìn mọ́ lórílẹ̀‐èdè yìí. Sudani. Jubilee of Sudan lẹ́wọ̀. àkàrà èkó wo wàrí orílẹ̀-èdè. èwo lẹ́gùn yìí. àgẹ̀sìjáwé. ibo ada. I'm going to visit former military president, General Sani Abacha. He has been waiting for me because we are in the same group. ẹ wo nǹkan o. ẹ rí àkàrà èkó. ẹ wo bí wọ́n bá yé dé. wọ́n ní pé ayé ni rọ́mọ awo ni. ọ̀run ègbèké awo ní í ṣe. èéfín ni ìwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta. awo ni wọ́n. lódì bábá ṣe sílẹ̀ tí sọba àlú àbọ̀ wá wá. ohun tí kò wá bá ṣe ọ̀rọ̀ tẹ̀ ní bọ́dọ̀ la o. ṣé rẹ bóun ẹ̀kọ́ sọ̀pọ́ọ̀tì rẹ Yorùbá. àkókò ti tó o. bóun ẹ̀kọ́ kẹ̀yìn síbi táyé kọjú sí ayé rí ohùn mi. torí dandan Yorùbá ń lọ. à ń lọ àti ẹ̀gbòmí. àti gbà á. àti gbòmìnira. kìí ṣe ìjà kìí ṣe wàhálà.